Africa Content TV. Tí nǹkan kan bá dún nínú Lísàbí as premier tí ò kọ́kọ́ dún lẹ́gbàá àbí tí ò kọ́kọ́ dún nílé kó tó dún ní any other place. Ẹ jẹ́ kọ́kọ́ wá ní. Ẹ jẹ́ kí n kọ́kọ́ wá sílé náà. Tí n bá ti kúrò ní Gbàgùrà tí mo ti ṣẹ̀ wá, mo lè wá lọ àwọn ìlú míì tó wà lẹ́gbàá. Àmọ́ Ìlérè ni mo ṣe kọ́kọ́ wá sílé. Mo ti wá gbọ́ àwọn nǹkan míì mèremère nítorí nǹkan ẹyọkan kọ́ la ṣe. Àwa náà ti wá wálé yányán. Àwa create a film village títí wa Sẹ́gbà. Ó wà on 100 acres. Ẹ̀dẹ̀ ti bẹ̀rẹ̀ sí build báyìí nítorí fíìmù tá a fẹ́ ṣe next tó máa ṣẹlẹ̀ ní ending of October. Orí film village yẹn láti fẹ́ ṣe. A bẹ̀rẹ̀ fẹ́ sọ di ohun tó jẹ́ pé gbogbo àgbáyé la máa wá síbẹ̀ as a resort center and a museum. Òun ni wọ́n á ní kí n wá jábọ̀ fẹ́yìn tẹni mí ẹ̀yin tẹ́ bí wa pé ohun tá à ń gbìyànjú àti ṣe rèé kí ẹ bá wa fi ẹnu àṣẹ lù ú, ẹ bá wa fi àdúrà tí kó lè gbòòrò kó lè túbọ̀ kó lè túṣẹ àbọ̀ mẹ́rin. Mo ṣàkíyèsí pé nínú ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ Ìgbò, nínú ọ̀rọ̀ tó ń sọ Haúsá sọ Ìgbò yẹn. Mo mọ̀ fi ara balẹ̀ ní ẹ̀yin bàbá wa. Ìyàwó Lateef Adédìméjì wà níbí. Lateef Adédìméjì fúnra rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ fi ìyàwó ẹ̀ hàn wá. Àfiláwa lè lọ gbẹ́sẹ̀ lé. Nítorí náà, briefly introduce your wife to the gathering. Mo follow protocol yẹn. Mo rò pé tásìkò ẹ̀ bá tó. Ó dáa, mo fẹ́ fi ọmọ ọba tá a lọ mú ní Ìjẹ̀rò. Àwọn Agbágùrà iná la lọ ọbẹ̀. Adẹ̀kọ́lá Akóọlá lọ́bẹ̀ ni wọ́n mọ̀ pọ̀ lọ́láre wa. Kó tó di pé wọ́n fi ilẹ̀. Ọmọ ọba Adébímpé Oyèbádé lẹ́sẹ̀yìn tó ti wá dàdé di méjì kí àwọn bàbá lọ́kúnlẹ̀ káwọn bàbá wọn. Ọmọ yìí ni wọ́n kí yín. Anyway, ó ní bóbìnrin ṣe máa ń kíyàn láàfin ṣùgbọ́n torí bá àti tìlẹ̀kẹ̀bọ̀ ẹ lọ́wọ́ jẹ́ kí kábíyèsí dé á tìlẹ̀kẹ̀bọ̀ ẹ lọ́wọ́ á tìlẹ̀kẹ̀bọ̀ kan ẹ lọ́wọ́. Tó jí láàárọ̀ kò ṣe rí oníṣẹ́àtà ní ojú wọn. Àbọ̀ṣẹ́ bàbá yẹn ṣe ó ṣe ó là ó dẹ̀ ṣe ó fi lọ́mọ lọ́wọ́. Lágbára Ọlọ́run ìwọ náà ṣe níbi àpẹẹrẹ o. Wà á ṣe èmi ìdìbò fi lọ́mọ lọ́wọ́ á wọn ọmọ láti ṣe fúnra rẹ̀. Torí nísìnyí àkíkọ̀ sọmọ ṣe nǹkan mọ́. Bọ̀tẹ̀ Ọlọ́run ti bẹ̀rẹ̀ ṣe fún bàbá yìí sígbà ló ti ṣe. Kò ṣe ìwà àtìyàwó ẹ̀ lọ́jọ́ ń ṣe. Àkíkọ̀ kan máa jẹ́ wọn bàbá wa gbà yẹn. Ó yé mi. Àkíkọ̀ yẹ. Bàkí náà máa ń ṣe. Wọ́n máa nítorí pé kò tẹ́ tó fẹ́ bá wọn ṣeré, wọn ṣe ń fẹ́ wọn sílé. Ẹ bá tẹ̀sí bá ọkùnrin tó fẹ́ fẹ́ mọ́. Àfi kíkọ́ ọ̀nù yín mu. Àbí kí ẹnìkan máa kó gbogbo wọn jọ. Bàbá Ògúndé àwọn kan ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin tí rí pé ìlú tá a wà yìí, ìlú àwọn ògbóǹtarìgì ìlú eléré ni. Ìlú Òbé nìyí o, eléré ni o. Ìlú Fẹlá nìyí o, eléré ni o. Ìlú Peter Adékúnlé nìyí o. Ìlú Ṣínà Peter nìyí o, mélòó la fẹ́ kà. Agbára Ọlọ́run ẹ̀gbọ́n wa tó dẹ̀ tún ṣe tó ṣe yìí tó kékeré ní ọmọ ìlú ìmáà ní ẹ̀wù tí bàbá ti gbé lélé wọ́n fi pàlẹ́ yìí lọ́wọ́ àbí agbára Ọlọ́run wọ́n náà ní pàlọ́ tó ń bọ̀ lẹ́yìn ẹ̀ lọ́wọ́. Ó ti wá ìfẹ́ tó fẹ́ fi ṣe bẹ́ẹ̀ olómídẹ́gùn olófẹ́ bẹ̀rẹ̀ clean feeling Hollywood ló fẹ́ bẹ̀rẹ̀ yẹn bí Hollywood ṣe bẹ̀rẹ̀ ló ṣe sọ́yọ́ ó ṣe bẹ̀rẹ̀ láìgbà yẹn pé a lè máa lọ káàkiri lọ ṣeré ká wá ibì kan tó yẹ pé afẹ́ òtẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ni á wà afẹ́ kó mi wà ní omi á wà afẹ́ fi mọ́tò gbà ara wọn bẹ́ẹ̀ ni ó wà bẹ́ẹ̀ nígbà tó ní 100 acres mo ní yes ó ti bó dáadáa olùwádìí kan ṣe gbogbo èròǹgbà lórí ohun tó fẹ́ dáwọ́lé yìí á já sí rẹ̀ ó máa fi ràn wọ́n mọ́ wa lọ́wọ́ ni o
torí mo mọ̀ pé tó o bá bẹ̀rẹ̀ Film Village ọ̀pọ̀ ọmọ tó máa ṣe bẹ̀ ọmọ ìlú iná máa jẹ́ o ara Kánò ní sáré wá bẹ̀ o àbíọ́tò wá lójú ìjà Haúsá o Ìgbò ní sáré wá o àbàtà wá ní ìdí Ìgbò ọ̀wọ́n tó jẹ́ tiwa ń bì náà máa pẹ̀lú mẹ́ àti iṣẹ́ ńlá ló wà bẹ̀ iṣẹ́ tó fẹ́ ṣe ọtún iṣẹ́ sìmẹ́ntì lọ iṣẹ́ tó wà bẹ̀ yìí torí àwọn sẹ́ẹ̀tì máa wà technical people máa wà àwọn tó máa bá ipac máa wà àwọn tó máa maintain rẹ̀ máa wà electrical people máa wà ń bẹ̀ yàtọ̀ sẹ́yìn tó tẹ̀ pé ẹ̀ṣin tíátà so ìrìn ló mú àti lóyè o ìrìn òní tán lọ́wọ́ ẹ o ìrìn òní tán nílé ẹ o àyè níjọ́ mi ọ̀rọ̀ àwà kò ní sáyè níjọ́ mi ìyá wà kò ní sọ̀rọ̀ èmi kò sáyè ni o ọ̀rọ̀ gbé mi nímù orí tó mi dùn pé ohun tó ṣe nǹkan dáadáa ni ẹ̀wò tí ò bá dá àwọn onítẹ̀lé wọn onítẹ̀lé wa síbí torí pé inú wọn dùn tí nǹkan tó ṣe ni mo mọ àwọn tó jẹ́ yóò dídá wa bí ebi ò bá kú ìyè táwọn dáwọ́ lé nǹkan tí ò ní yọrí sí dáadáa ìgbà nọ́ọ̀tà tí lè mú dẹ̀ kò ní àfiṣe pẹ̀lú ẹ̀ ó dẹ̀ bó lè ṣe àfiṣe pẹ̀lú ẹ̀ ó máa kó ohun ìwé lẹ́yìn ni pé ẹ má dìbà fi Lateef lẹ̀. I remember you are in one of our event ní Abẹ́òkúta club tá a ṣe ó dẹ̀ wá ó ṣe dáadáa bẹ́ẹ̀ níjọ́ yẹn ìbẹ́ẹ̀ mi kọ́kọ́ gbà pé lóòótọ́ gbàgbúrà ni ẹ mo mọ̀ fẹ́ gbà á ní ẹ̀wọ̀n ní tòmọ̀ gbàgbúrà ni àdúgbò lọ́wọ́ náà tó bá wùdọ̀ àwọn wájú ojú ọmọ náà smile inú wọn dùn ọmọ tó wọn máa rí tí wọn máa dùn wọn máa jẹ́ lágbára Ọlọ́run bí wọ́n lè ṣe ń dùn lé ní wọn ò ní kédàrú lórí ẹ̀ wọn ò ní kábàámọ̀ lórí ẹ̀ wọ́n kọ́ ọ̀dùn akábàámọ̀ tó wá sí gbàgbúrà lé ní o ò ní kábàámọ̀ lágbára Ọlọ́run ló lẹ́yà lórí ọmọ ò ní kábàámọ̀ Ọlọ́run máa fún ẹ ṣe o ire o ẹ ṣe o. Ẹ̀sùn kalẹ̀ o. Lórúkọ gbogbo àwọn bàbá tó wà ní jókòó ni wá dùn láti rí ẹ. Lótìtọ́ at short notice ni ìjókòó ìwáyé mọ̀ gẹ́gẹ́ bí ṣe wà àwa ara wa àkọsíra wa a ti fi àkókò yẹn sí wípé àwa pàdé àti ọmọdé àtàgbà wọn máa ń yọ ọmọ tuntun agbára Ọlọ́run ní àríyọ tó jẹ ló máa jẹ lọ títí ayé ti mọ̀ ẹ́ ìràwọ̀ òní padà wò lágbára Elédùmarè wọn ní àtẹ̀sẹ̀jáde síta kan wọn níbi ire ló náà já sí eléyìí ti já síbi ire lágbára Elédùmarè ò ní wáyé tì ò ní wówó tì ayé ò ní kọ́ ọmọ ẹ̀wọ̀n ibi tó ti hàn dé wa máa ga sí ìtọ́gbó rọ́gbó fi jẹ́ kó rí pálọ̀rọ̀ ọ̀pọ̀lẹ̀ ẹlẹ́wọ̀n orí ẹ̀rù ní ráre ò ní ṣíṣe o ojú ò ní tiẹ̀ ìyá tó bí ẹ á jèrè ẹ dalẹ́ bàbá tó bí ẹ wọ́n á jèrè ẹ dalẹ́ ìlú gbàgbúrà wọ́n á jèrè ẹ dalẹ́ o àwọn míì àjáde wọ́n á tún mórí sínú padà tẹ́ ò ní rí bẹ́ẹ̀ ohun tó wá pilẹ̀ yìí ó jẹ́ nǹkan tí gbàgbúrà máa mú yọ̀dọ̀ sàkún káàkiri ayé nìsín àwọn akẹgbẹ́ yín tó ti tíátà àwọn náà ti dá irú kíní tó ló fẹ́ ṣe yẹn Films Village wọ́n ti ń dálẹ̀ káàkiri ó ṣe rántí ti Ibrahim Tata tó di àwọn mìíràn lọ́bọ̀ èyí tí a fẹ́ sọ ìtiwantiwa wọ́n ní ọmọ ẹni ò ṣèjì bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹsí bí ọmọ ẹni rí tẹnitẹni agbára Ọlọ́run kò ní dábọ́lẹ̀ yìí wá lórúkọ Balógun Ìdó tó jẹ́ olùdarí ìjókòó yìí mo fi tọkàntọkàn pẹ̀lú wọn sọ̀rọ̀ láti súre fún ẹ wípé a máa rí ẹ dáadáa nígbà gbogbo láwùrọ̀ àgbẹ̀ ẹ̀ wò olùṣèlú tí ó dà tó ti bẹ̀rẹ̀ rí lèmi o. àfi tí ẹ jẹ́ kí àmì bàbá wa tó
táwọn ti rìtáyà nǹkan àwọn pẹ́ńsọ́nà. Torí kíní tá à ń dúró nìyẹn náà là ń dúró nìyẹn. Torí àti débi tó yẹ ká ṣe royal blessing. Bàbá wọn olóyè dé. Kábíyèsí. 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 Orúkọ mi gẹ́gẹ́ bí wọ́n ti sọ ní Abdulwaheed Ọláyíwọlá Olóyèdé tí mo jẹ́ ọ̀tún ọ̀dọ́ mo sì jẹ́ chairman Nigeria Union of Pensioners. Nígbà tí Dr. Bíbàkú ṣàlàyé nípa ọ̀rọ̀ Lísàbí ó sọ pé àgbò ó fi ìyàwó ẹ̀ lẹ̀ ṣùgbọ́n ìtókù láti fi kún ni pé ìṣepọ̀pọ̀ tó dé ìyàwó ẹ̀ ó fi ìyàwó ẹ̀ lẹ̀ toyúntoyún ẹni mélòó ló lè ṣerú ẹ o ilé ìlú dẹ̀ jẹ́ kí gbogbo nǹkan kó máa dùn kó máa bà fún wa nílẹ̀ gbàgbọ́ ẹ̀ nígbà tí ọmọ wa Adédèjì náà tó sọ̀rọ̀ ó nígbà tó ń fẹ́ ó ní gbogbo wọn ló fẹ́ ṣe òun fẹ́ kó wá láti ibi tá a ti dé mi nítorí àníyàn tí ọmọ wa ti ní lọ́kàn láti ṣe òní gbogbo ọ̀rọ̀ náà sí lọ sí rere ó dẹ̀ bá máa yọrí sí rere ó dẹ̀ lè padà sẹ́yìn torí pé balógun ìwé bá sọ pé wọ́n dé èèyàn gbọ́dọ̀ sọ lẹ́nu ìwọ́n tó bá sọ lẹ́nu ó ṣàpò ìyàpọ̀ nígbà tí èmi fúnra ló gbọ́ Adédìméjì ní Adédìméjì nígbà Adédìméjì kan tí mo bá Adédìméjì tí mo mọ̀ òun náà nílò lóró torí pé ọ̀pọ̀lọpọ̀ wa a máa lọ pé lẹ́gbọ̀n wẹ̀ sí wájú owó bá wẹ̀ títí kó bá lọ wẹ̀ akọ́lẹ́sọ wẹ̀ torí ẹ̀ àyè máa fẹ́ kí akọ́gbàgbọ́ máa wádìí ibi tó ti wá nílùú ọ̀wẹ̀ yẹn wàá rọ̀jọ́ parí àwárí gbogbo tó ń sọ síbẹ̀ torí pé ọ̀wẹ̀ sùúrù ọgbà òdìgbà nìkan nítorí náà gbogbo nǹkan tó ní lọ́kàn tó fẹ́ ṣe ọlọ́wọ́ àgbà fún ọ fíléèjì tó fẹ́ ṣe yìí iṣẹ́ kan kékeré o ìbọ̀yá ọlọ́wọ́ abẹ gbé wàá lè ṣàṣeyọrí torí pé ìlú Gbàgùrà àwọn ìyá sọ fún ẹ pé Gbàgùrà gbọ́ a ò gbọ́ o sùúrù la ní torí pé tá a bá wo Gbàgùrà lásán 98% of Gbàgùrà they are all Muslim ẹni tó bá dẹ̀ jẹ́ Muslim ìbẹ̀rù Ọlọ́run á máa wà lọ́kàn ẹ̀ torí omi tá a fi ń ṣàlùwà láàrin náà ni tó gbogbo nǹkan tó bá ń dáwọ́ lé ìdè ló máa jẹ́ fún ọ ò ní kábàámọ̀ bá ń sọ ọ torí kò sí bó ṣe lè ṣe náà a máa yáwó ni ó máa yá gbogbo owó tó bá yà wà lè sọ lábára gbogbo aláàánú ọ̀nì jìnnà sí ọ nígbà tó bá ti máa wá nígbà míì a máa wá kí àwọn bàbá yẹn wá máa yan àwọn babaláwo yìí pé bàbá ẹ ṣe torí àwọn òṣìṣẹ́ ti wúlò Gbàgùrà kò bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo òkòtò jẹ ayọ̀ ọdún sí lóyún wọ́n á fi gbogbo ẹ̀yin olóyè ẹ̀yin balógun parọ́ lọ ìlú Gbàgùrà náà lè tú o àjọ láṣẹ pẹ́ o gbogbo àwọn ọmọ wa náà ìràwọ̀ yóò ní wọ́n lọ sọ́kọ̀ ìwé àdótì olówó àwọn kábíyèsí. ẹnu àgbà lóbi bẹ̀rẹ̀ ló sí gbogbo royal blessings ẹ ti ń lọ ṣùgbọ́n kí wọ́n tó kó dé torí àsìkò ká má dá wọn bàbá dúró ìlékèdè jùmọ̀ àlọ́ kí jùmọ̀ ẹ̀bà ṣe ká. olóògùn ni olówó àfi bá kí ọ. táyé fà táyé ṣe ọ̀fà ọ̀yà ẹ máa bọ̀. royal blessing tí a fẹ́ bàbá wa táyé ṣe ọ̀fà àwọn ni wọ́n máa wá ṣe bá a ti ń ṣe pontification àbíkílẹ̀ tí wọ́n máa ń ta ọtí ilẹ̀ kankan fún bàbá wa
aláwọ̀ ẹ̀rọ sílẹ̀ ìgbà. Bàbá wa Balógun Òra aláwọ̀ ẹ̀rọ ti ilẹ̀ ìgbà. Àwọn ni wọ́n ṣe gbogbo ètò náà ṣùgbọ́n lórí ìjókòó wọn wọ ọmọ lórí wa kan bí ìbá ìpín fọ́gbọ̀n àdúgbò náà mo rí ẹ o. Orí pé wọ́n. Ìyá òkú iṣẹ́ olówó ni orí ẹni ọbẹ̀ ṣúre fún ló dára. Ìyẹn ló máa ń fi bọ orí. Ẹni ọbẹ̀ ṣúre fún lè lo ẹ̀gbẹ́. Ó ṣe wá. Baba. Òun náà mojú ẹ̀. Ọ̀gá wọn rẹ̀. Kílẹ̀ fẹ́. Àti nílẹ̀ ti dìde. Kílẹ̀ fẹ́. Sọ́tò fẹ́ ọlọ́tọ̀. Bàdà. Láti gbé lọ. Àtúntò sọ̀rọ̀. Àtúntò níbẹ̀ lọ. Dábàá tún ṣàdúrà kan. Tí Balógun bá sọ̀rọ̀. Ìtọ́ bá fi sọ̀rọ̀ bẹ̀rẹ̀. Àtúgbè lọ. Plenty. Mo kí gbogbo ẹ̀yin bàbá tẹ́wàá kálẹ̀ o. Mo kí Balógun jàre kúkúlì. Mo kí Balógun Ọ̀fà. Mo kí Balógun Ìjèrè. Mo kí Balógun Ìwó. Ó lè gbogbo ẹ̀yin bàbá tẹ́wàá ní ìlú. Mo kí Ọ̀tún Ọ̀jọ́. Mo fẹ́ sọ̀rọ̀ kiri kan. Ṣé kí n sọ̀rọ̀? Wọ́n ní ìyá wa tó bí àbúrò mi wá jù. Àwọn ìyá tó ti rí wọ́n wà ní ìwájú rẹ̀ yẹn. Ilẹ̀ Gbàgùrà ó jẹ́ ilẹ̀ kan nílẹ̀ Ẹ̀gbá nílẹ̀ Nàìjíríà tó jọmọ tó bá ti àgbèrè ìwọ náà gbèrè o. Àṣẹ. O ti gbèrè òní jábọ̀. Àṣẹ. Tó bá wo ìtàn Ẹ̀gbá tó bá wo ìtàn Nàìjíríà tó bá dárúkọ ọmọ Ẹ̀gbá kò tí ì pè é. Kó pé. Tó bá dárúkọ ọmọ Gbàgùrà kò tí ì pè é. Ó gbọ́ sí. Nínú iṣẹ́ tíátà tó bá dárúkọ ẹ kò tí ì pè é. Ó pé náà. Ó ti máa rí rẹ̀. Àṣẹ. Ọ̀sẹ̀dá. Àwọn bí ò bá kú. Àwọn Abíọ́lá. Àwọn Báyéhùn. Àwọn tó so Ẹ̀gbá mú nìyẹn o. Àwọn tó so Nàìjíríà gbogbo. Wọ́n náà pẹ̀lú ẹni máa so Nàìjíríà. Àṣẹ. Òkìkí ẹ á bú kọjá àṣẹ. Àṣẹ. Ó tẹ́lẹ̀ Gbàgùrà lẹ́yìn tó tẹ̀ sáyọ̀. Àṣẹ. Ó
ó tẹ̀lé gbàgbùrà lẹ́nu ó tẹ̀ sówó. àṣẹ. ó tẹ̀lé gbàgbùrà lẹ́nu ó tẹ̀ sálàfíà. àṣẹ. ọjà òní. àṣẹ. ọjà òní. àṣẹ. àwọn bàbá tọ́jú òkú wọn ní kí wípé ẹ̀kọ́ jẹ òní. àṣẹ. olórí òní dúró. àṣẹ. onílé òní dúró. àṣẹ. ó bá dé wà ní ìwé ìjọba. àṣẹ. ẹwà ní fọwọ́fọ́. àṣẹ. àṣẹ. òkìkìdé olùgbéyàwó. àṣẹ. òkìkìdé olùgbọ́mọṣẹ́. àṣẹ. ẹ̀yin bàbá ọmọ inú wa wá di ilé nì gbogbo oore tí ò ti rí kó láti jọ yìí kó má kò ti dágbére àdìmọ̀ kó kó dẹ̀gbà kó kó ti. àṣẹ. kó má fi sínú àpò kan ṣo fún ẹ. àṣẹ. má kó máa dá ẹ lọ́rùn kó má fún ẹ lọ́rùn. àṣẹ. o ti rówó ṣe ní ayé kó wá jẹ́ kékeré owó. iná tí wọn. o ti rìnrìn àjò ayọ̀ kó jẹ́ kékeré. àṣẹ. ọdún èjì là kó wá jọ́nà tó ró. àṣẹ. 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 ẹ kó máa wá jí kó máa ní pé á yẹ kó lọ lórí kí n lọ sí gbájú rẹ̀ yẹ kó lọ lórí kí n lọ jókòó lé wájú àwọn bàbá yẹn. èyí ẹ̀rí yẹ àwọn tí yóò lọ. ó ti lè ní. lágbára lọ́wọ́ ni ojoojúmọ́ ẹ̀. àṣẹ. ọ̀nà ìlànà tèmi lọ. àṣẹ. níṣàbí tó wá fi ṣeré àṣẹ ló ṣe o ajẹ fún ẹ. àṣẹ. ọmọdé àwò inú wa dùn. àṣẹ. ọkùnrin àwò inú wa dùn. àṣẹ. obìnrin àwò inú wa dùn. àṣẹ. ayé àtẹwọ́ gbà lọ́wọ́. àṣẹ. ayé àtẹwọ́ gbà lọ́wọ́. àṣẹ. ayé àtẹwọ́ gbà lọ́wọ́. àṣẹ. wọ́n ti wá tẹ́wọ́ gbà ìṣòwò tó bá pa ń bẹ̀ pa rẹ̀ ló máa fi. àṣẹ. àṣẹ. gbogbo ara tó wá wà nínú ẹ tó ti sọ tó ìsọ lágbára lọ́wọ́ kò ní gbénu ẹ. àṣẹ. 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 wọ́n ní bó ṣe wá yọjú sí wa lẹ́yìn tó wá dágbére fóònù lọ fẹ́ rìn àjò wọ́n ní wàá padà wà rí fún wa pé rìn àjò rìn. àṣẹ. wọ́n ní wàá padà wà rí fún wa pé orí rìn. àṣẹ. wájú kò tí wà báyìí. àṣẹ. àtẹ̀wá ti rí pèrè tó ṣe àti mọ̀ nígbé orin ayọ̀ wà rírì ayọ̀. àṣẹ. ó ti dáa fún ẹ. àṣẹ. àṣẹ. ẹ̀wì dáwì yẹn àrọ̀ àrọ̀ mọ́ o. èyí ẹ̀rí yẹn arọ̀ tí rọ̀ mọ́. tó bá jẹ́ bàbá wa ọlọ́run bá abúlé ẹ̀bẹ̀ kú kúrò lójú. àṣẹ. tó bá jẹ́ pé wọ́n wà ní ayé ni a máa pa dùgbò àdẹ̀jẹ́ ọ̀tá àlè máa pa obì ọdún òṣè ó bọ̀ kébí tọ́ba láwọn ní àpò àdó olóko méjì tó pé tọ́ba láwọn ló pè ní olóko èmi ní iṣẹ́ àmàlẹ́ ọ̀làdé ti fẹ́ sí ti ẹgbọ́. Àwọn bàbá ti jókòó bẹ́ẹ̀ jẹ́ wáyé ìlú ẹ̀ wọ́n ti jókòó bẹ́ẹ̀ jẹ́ wáyé wọ́n ló jẹ́ ayọ̀ lọ́ máa bẹ́ẹ̀ jẹ́ títí ayé. àṣẹ. wọ́n ní bọ́ọ̀ ṣe bẹ́ẹ̀ jẹ́ mọ́ ayọ̀ láàrin wọ́n náà yọ̀ títí ẹ̀. àṣẹ. Ìṣe ló jẹ́ pé kò tí ì sílẹ̀ báyìí tọmọ gbàgbọ́n àtẹ Nàìjíríà àgbàdà bí ọláyanjú ẹ̀ ló tó rọrùn o tẹ́ ẹ bá gbọ́ pé democracy ló stable ní Nàìjíríà MK Abiola ló jẹ́ kó stable ọmọ bóyí. tí wọ́n kọ́ ní nìkan dáadáa nínú iṣẹ́ tíátà wọ́n á kọ́ lásìkò. wọ́n wà ní tiẹ́ pàtó. àṣẹ. ọmọ ní tíátà lè ní náà ayé tíátà àti ayé àwọn ọ̀gá òṣèlú àwọn ọ̀gá òṣèlú iṣẹ́ lábẹ́rẹ́ so inú wọn bàbá ìlú gan wọn pẹ́ báyìí ara wọn balẹ̀ wọn jókòó báyìí lẹ́ẹ̀ta tí
gbogbo àti mákẹ́tì túká kọ̀ọ̀kan wọ́n tó máa tọrọ àjò láti máa lọ máa fi ọkùnrin nìkan sí orí ìdókòwò dókítà bí ò bá kú ilé òní wọ́n lè ti lọ àti gbogbo ẹ̀yìn tẹ̀ tẹ̀ ní orí rẹ̀ tẹ́ wá gbó nílé yàn ilé òní kú òní ẹ̀ṣẹ̀ kó lè ti wá lọ kó lè tó gbàgbà